kí wa kú ìkàlẹ̀ kí wa kú sọ̀mọ́ nìyí ààrẹ tó ń kí wa kí wa ti yan wa láti máa gbé ìṣẹ̀ṣe kò díbàjẹ́ pé àìgbàgbé bá a ṣe bẹ̀rẹ̀ àwọn gbàgbé orí ìlú gbogbo Yorùbá ẹ̀ka máa tẹ́lẹ̀ kí wa káàbọ̀ sí arúgbó ogun ọmọ Nàìjíríà níbi tí a ti fi ọ̀rọ̀ wá bàbá wa Chief Dr. Fákáyọ̀dé Fálúadé Aníkúnlé kẹta olú ọmọ ìlú olú Ifá gbogbo Yorùbá là pátápátá káàbọ̀ sórí ètò bá bẹ ètò yìí láti tọ̀mọ́lẹ̀ sáwọn ohun tá a rò ṣókùnkùn sí gbogbo ọmọ ilẹ̀ káà òjì pàápàá nípa Ifá Olókun Foundation tá à ń gbọ́ káàkiri tá à ń gbọ́ kí ni Ifá Olókun Foundation gbogbo kí ni ìdí tá a fi dálẹ̀ kí ni àǹfààní tó ní í ṣe gbogbo ohun ìlú tẹ́kọ̀ọ́ láti gbójú àwọn sókè máa ṣe kí màá wá káàbọ̀ sórí ètò bá bẹ ètò yìí àríwílọ́gọ̀ ọmọ Nàìjà. Èmi ni olóyè Fákáyọ̀dé Fálúadé Aníkúnlékùn olú ọmọ Ẹ̀dó àgbáyé olúfà gbogbo ilẹ̀ Yorùbá tí mo tó wá jẹ́ ààrẹ olùdásílẹ̀ Ifá Olókun Foundation ní èyí mo kí gbogbo aráalé pátápátá nílé lóko àti lẹ́yìn odi àti níbikíbi tí wọ́n ti ń wò wá wọ́n dẹ̀ ti ń gbọ́ wa ojú tí a fi ń ríran ojú náà ò ní fọ́ etí tí a fi ń gbọ́ wa etí náà ò ní gbàgbọ́ ya ẹnu tí a fi ń sọ̀rọ̀ ẹnu gbogbo ò dẹ̀ ní lọ ní àṣẹ ọ̀rọ̀ tí Ọlọ́run lè dùn àfi tẹ̀lé ayé ló. Bàbá wa ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí nítorí pé tá a bá ní àǹfààní láti rí àwọn àgbà báyìí lẹ́ẹ̀kọ̀ọ̀kan a máa fi kẹ́ ẹ pè fún gbogbo ènìyàn bóyá kẹ́ ẹ bá wa mú ní ti fá láti kọ́kọ́ fi àdúrà bẹ̀rẹ̀ ká tó bẹ̀rẹ̀ àwọn ìbéèrè ká fi pín. Nínú odù Ifá ohun tá a bá sọ̀rọ̀ ẹ jẹ́ ká fi tọ́lọ́run ọba pẹ̀lú adé abádàbà ṣùṣù ó ń lọ sóko àlèrè lọ́dún tá a bá sọ̀rọ̀ ẹ jẹ́ ká fi tọ́lọ́run ọba pẹ̀lú adé bá fò yàgbẹ̀ ó ń lọ sóko àlèrè lọ́dún wọ́n ní kan kára ńlẹ̀ ẹ̀bọ ní kan wá ṣe Elédùmarè ní bàbá ara tó ń Elédùmarè ń dá Elédùmarè ní bàbá gbogbo ohun tá a bá fẹ́ ṣe ní ayé àfikàfi ti Elédùmarè ṣáájú kí n ta gbé kalẹ̀ lẹ́nìí adúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba adániwáyé má jù gbàgbé ọba gbangba dẹkùn ọba kedere bẹ́wò ọba àpèpè tán ọba àkèké tán ọba tó ń lànà sí ìtẹ́dà sọ pé kò sọ́nà tó fún wa ní àǹfààní ọjọ́ tòní láti gbé nǹkan báyìí kalẹ̀ adẹ̀dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn wa tí wọ́n wò wá nílé lóko káàkiri mẹ́rin àgbálá ayé ìgbà alé wọn máa lé àwo wọn máa lé ojú wọn ò ní rí bi ojú wọn ò ní ré mọ̀ gẹ́gẹ́ bí odù fáwá kan ṣe sọ ó ní kókókókó lóhun agogo gbọ̀ngàn lóhun àjìjà ànífàjà kéde ìlú orí agogo dẹni ẹ fi ké sí wọn adífáfójú òrí bí tí ń ṣàrẹ̀mọ́ ọ̀sán yìí ojú ẹfun kì í rí bí lọ́sàn-án ire lójú wa ó máa rí o ire gbogbo apáta àtolùwò àtọ́ tó ń bọ̀ ire báyìí ni ojú wa máa rí ire báyìí létí wa máa gbọ́ etí wo ní gbọ́rọ̀ burúkú ní àṣẹ Ọlọ́run. The Agarawu Nigeria Limited àwálá ní Agarawu Mutọ̀ níbi tẹ́ ó ti rí ẹ̀wọ̀n ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì ọlọ́yẹ tá a kó wọlé lẹ́tòkè òkun oríṣiríṣi ọkọ̀ tó ń dán gbinrin ni o importer and exporter tún ni wá. The Agarawu Nigeria Limited àwa náà la ní Keystone Hotel and Suites níbi táwọn ọ̀tọ̀kùlú ti ń jayé ètò fàtàrí kan pílò lẹ́ẹ̀tì máa hanrun ayọ̀ Keystone Hotel and Suites oúnjẹ ilẹ̀ yìí lẹ fẹ́ jẹ ní àbítòkè òkun ẹ̀yin ẹ wá gbọ́ṣẹ́ ẹ wá wò ní Keystone Hotel and Suites kẹ́ẹ̀rì kó yàtọ̀ gédégédé táwọn ilé ìtura gbẹ́gbẹ́ bábá ní o Keystone Hotel and Suites ó wà ní nọ́mbà 2 Àìná Abba shopping complex Agarawu Park lẹ́yìn Adó-Odò Ọ̀tà local government ní tóge Ọ̀tà road Sango ìpínlẹ̀ Ògùn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0703-001-1117 The Agarawu Nigeria Limited. Ifá jẹ́ ohun tá a bá ó jẹ́ ẹ̀kọ́ nínú àwọn àgbà ìṣẹ̀ṣe ní ilẹ̀ kàròtìrì ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bóyá ìwé dáaka ní bóyá ìgbàgbọ́ wa ní àbí àwọn ohun tí a ti gbọ́ kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwa òde wòyí àwọn ọ̀dọ́ pàápàá àwọn akọ̀ọ̀kan láti mọ ìyàtọ̀ tó wà láàrin Ifá àti ọ̀pọ̀lọpọ̀ ohun Ifá gẹ́gẹ́ bí àwọn òṣìṣẹ́ àbá gẹ́gẹ́ bí nǹkan tá a bá nílẹ̀ ẹjọ́ àbá wa ẹ bá wa tó ìmọ́lẹ̀ sí kí ni Ifá lọ́wọ́ kí ni Ifá. ṣe rí Ifá
pàtàkì nínú gbogbo àwọn irinwó irúnmọlẹ̀ igba irúnmọlẹ̀ tí Elédùmarè rán wá sílé ayé ni. Ohun tó wá ń jẹ́ Ifá yìí gangan ọ̀rọ̀ ni, ọ̀rọ̀ tí Elédùmarè fi tẹ ilé ayé dó ló ń jẹ́ Ifá. Ṣùgbọ́n Ọ̀rúnmìlà ni alágbàwí Ifá tí Elédùmarè fi rán ẹ̀làbára àgbọ́mìrègún òdùdù tí ń dúrí ìlémèrè kórì ìlémèrè má bàa wò aṣa ìṣọ̀run obìnrin àtóhun tí ò sunwọ̀n ṣe. Ọ̀rúnmìlà yìí ni alágbàwí wa ní gbogbo káàrò òtò òjíire. Ó tún wá jẹ́ alákòóso fún gbogbo irúnmọlẹ̀ tí Elédùmarè dá wá sílé ayé. Ọ̀rúnmìlà ẹ̀làbára àgbọ́mìrègún òun ni Elédùmarè ń lò láti sọ ọ̀rọ̀ Ifá fún wa, torí Ifá yà ọ̀rọ̀ tí Elédùmarè fi tẹ̀lé ayé dóni. Ṣùgbọ́n láti wá gbọ́ ọ̀rọ̀ náà Ọ̀rúnmìlà ló máa ṣe olùgbífọ̀. In tí à ń kó sínú àwo tí à ń fi kin ṣe ìyẹn ní òkè ìpọ̀rí wa. Òkè ìpọ̀rí ó jẹ́ olùtọ̀nà fún wa láti máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ní gbogbo ìgbà nígbàkígbà, láti máa ṣèwádìí bóyá a fẹ́ gbèsè kan ni, bóyá a fẹ́ jọba ni, bóyá a fẹ́ dàlù sílẹ̀ ni, bóyá a fẹ́ dọ́jà sílẹ̀ ni, bóyá a fẹ́ ṣèyàwó ni. Òkè ìpọ̀rí la máa bí, ìyẹn ní òkè ìpọ̀rí. Òkè ìpọ̀rí dẹ̀ dúró fún ẹnìkan kan láti máa ní tiẹ̀, láti lè máa fi tan ìmọ́lẹ̀ sínú òkùnkùn tá a bá wà, láti máa lè mọ̀ bá ṣe fẹ́ gbé ẹsẹ̀ ká má bàa ṣe ẹsẹ̀ gbé. Ìyẹn ní òkè ìpọ̀rí wà fún. Ṣùgbọ́n Ifá yìí ọ̀rọ̀ ni tí Elédùmarè fi tẹ̀lé ayé dó. Ọ̀rọ̀ náà ìdá olójú méjì ni, ó ní ojú méjì tó ń lò sọ́tún tó ń lò sósì. Àṣẹ ọ̀rọ̀ yìí náà ni Ọ̀rúnmìlà ẹ̀làbára àgbọ́mìrègún atóhun tí ò sunwọ̀n ṣe òdùdù tí ń du orí ìlémèrè. Òun ni ó fi ń gbọ́ ohun Elédùmarè tó fi ń ṣe gbogbo nǹkan tó fi ń gúrégé. Ọ̀rọ̀ yìí kan náà ló máa bá ewé méjì sọ tó máa ní ìwé ewé yìí máa ṣe fún orí fífọ́, tó má dẹ̀ lọ sí adórí fífọ́. Ọ̀rọ̀ yìí kan náà ló máa bá egbò sọ tó máa ní ìwé egbò yìí máa ṣe fún àjíǹde ara, tá bá dẹ̀ lò á ṣe fún àjíǹde ara. Ọ̀rọ̀ yìí nìyẹn ló máa bá omi sọ. Kò sí ọ̀nà tí a ò lè lo ọ̀rọ̀ tí Elédùmarè fi tẹ̀lé ayé dó sí, torí ọ̀rọ̀ ni Elédùmarè fi tẹ̀lé ayé dó. Ibi yòówù kéèyàn wá gbàlà lọ láyé ọ̀rọ̀ ló máa sọ fún bẹ̀. Wọ́n ní sọ fún pé kinní kan ọ̀rọ̀ ló máa fi pàṣẹ pé ń báyìí ló máa ṣe. Ifá Ọ̀rúnmìlà ó jẹ́ ẹ̀sìn àdáyébá tí gbogbo wa ò gbọdọ̀ fi ṣeré, torí Ifá ọ̀rọ̀ ni. Ọ̀rúnmìlà bíi wòlíì Ọlọ́run, wòlíì ńlá, wòlíì àkọ́kọ́ ni Ọ̀rúnmìlà jẹ́ fún gbogbo wa ní káàrò òtò òjíire. Wòlíì yìí náà dẹ̀ ni bó ṣe jẹ́ pé ó ń ṣe ìgbàlà náà ló lẹ́sìn náà ló níṣẹ́. Orú àti abáyé nísìn alẹ́sìn ẹ̀sìn wa ní ẹ̀sìn àbáláyé, ṣùgbọ́n orúkọ tí oníkálukú á fún ilé ìjọsìn ẹ̀ orúkọ oríṣiríṣi ni. Àwa tá a jókòó ìjọ Fákáyéjọ ni a lọ ní orúkọ Ifá Olókun Foundation tá a gbé kalẹ̀. Gbogbo nǹkan yìí láàrò pọ̀ títí tá a fi lọ fi ìdí Ifá Olókun Foundation tá a fi gbé jókòó láti lè máa mọ gbogbo àṣà ìṣe ìwà nílẹ̀ káàrò òtò òjíire. Ifá Olókun Foundation tá a gbé kalẹ̀ yìí òun náà tún tọ̀ mọ́lẹ̀ sí gbogbo àwọn nǹkan àtijọ́ tí a ti gbàgbé tí àwọn èèyàn wo níran mọ́. Nínú ẹ̀ náà la tún fi ń wá gbogbo ẹ̀ jáde tá a lè fi ń ṣe ọ̀rọ̀ àtanijí fún gbogbo ènìyàn. Ó jẹ́ nǹkan pàtàkì, ó dẹ̀ jẹ́ nǹkan tí a gbọ́dọ̀ dìmú. Òun ni ẹ̀sìn àdìmúlà ilẹ̀ Yorùbá tí Elédùmarè fi fún wa. Tó bàbá wa bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yìí a máa rí pé gbogbo ẹ̀dá tó wù wá káàkiri gbogbo àbáyé wọ́n rí pé ẹ ti bá wa tọ̀ mọ́lẹ̀ sí dáadáa. Ṣùgbọ́n ìbéèrè kan làwọn fẹ́ bẹ̀rẹ̀ o. Àwo tí òkè ìpọ̀rí gbogbo ènìyàn wà yìí ṣó lẹ́tọ̀ọ́ kí gbogbo ọmọ odò tó dá ìwà ní nínú ilé, àbí a lè má kà kún, a lè kọ̀ nígbàgbọ́ nínú ọkọ wa pé bá a ṣe òun wá láṣẹ lè gbégbé ayé wa. Ìyẹn kìíní o. Ìkejì ni pé ǹjẹ́ ṣó takú ẹ̀sìn kankan, yálà bó jẹ́ mùsùlùmí yálà bó jẹ́ kìrìsìtẹ́nì, ṣé a lè ní nínú ilé? Mo sọ kinní kan lẹ́ẹ̀kan, mo ní òkè ìpọ̀rí ó dàbí ẹni tó ń tẹ́ a fi sọ pé a ń tan ìmọ́lẹ̀ sínú òkùnkùn kí a má bàa ṣe ṣubú tàbí kí a má bàa ṣe fẹsẹ̀ ìgbà gbòǹgbò tàbí ká má bàa ṣe jèsọ́fìn. Ihun tó bá máa tan ìmọ́lẹ̀ sínú ayé èèyàn kò yẹ ní kankan sílẹ̀. Bó ṣe wúlò fún ọkùnrin
bẹ́ẹ̀ náà ló wúlẹ̀ fún obìnrin. Kódà láyé àtijọ́ nígbà tí àwọn bàbá wa ṣì wà tó bá bí ọmọ kékeré wọn á dàkọ̀sẹ̀ jayé. Àkọsẹ̀jáyé máa jẹ́ ká mọ irú ẹsẹ̀ tó bẹ́ẹ̀ gbọ́dọ̀ gbé, irú ọ̀nà tó gbọ́dọ̀ gbà, irú ìṣe tó gbọ́dọ̀ ṣe. Òkè ìpọ̀rí yìí tá a bá ní ó máa ń jẹ́ ká mọ èèwọ̀ tí ẹlẹ́dàá wa ń fẹ́, ó tún máa ń jẹ́ ká mọ èèwọ̀ tí ẹlẹ́dàá wa ò fẹ́, irú ìgbésẹ̀ tá a gbọ́dọ̀ gbé nígbé ayé wa, irú ìgbé tá a gbọ́dọ̀ gbé, irú àtà gbọ́dọ̀ fù, irú ìṣe tá a gbọ́dọ̀ ṣe, gbogbo ẹ̀ ní òkè ìpọ̀rí máa tan ìmọ́lẹ̀ sí láti lè má jẹ́ ká ku ọ̀nà. Ta ló wá fẹ́, ta ní máa lóun ò fẹ́ nǹkan tí ó máa tàn mọ́lẹ̀ sínú ayé òun tó wọ́n fi ní kùnà? Kò sí. Ẹ̀wù bí ayé pàṣẹ parí pé ayé rí tó yìí, wọ́n gba ìgbé ẹ̀sìn àjòjì wọlé wá. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ní lábẹ́nú tí wọ́n ra ń fọwọ́ bò tí wọ́n fẹ́ kẹ́ni kejì mọ̀. Ṣùgbọ́n àwa tàn mọ́lẹ̀ sí pé òkè ìgbà tá a bá ní kinní ìlábẹ́nú táwa ń lò, táwa sọ pé kẹ́ni kejì wa má gbàbẹ̀ ìjó tọ́bí tó yẹ jẹ́ ká worí kí Ọlọ́run. Ó lóun ọba ọ̀tá kìjì gbèjáro òun, ọba tó ń làm sí bẹ́ẹ̀ àṣọ tó kò sọ́nà. Ẹnìkan kò ní sọ pé òun lọ sọ́run, òun bọ̀ ní tó ń ṣe lọ́hùn rè. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí orúkọ Ọ̀rúnmìlà, ó ní ọ̀run nìkan ló mẹ́ni ló là. Ẹ̀sìn àjòjì tá à ń sọ yìí Ọlọ́run ló dá. Ẹ̀sìn mùsùlùmí Ọlọ́run ló dá. Ẹ̀sìn Christianity Ọlọ́run ló dá. Ẹ̀sìn ìṣẹ̀báyé Ọlọ́run ló dá. Ẹ̀sìn ìṣẹ̀báyé ò tako ẹ̀sìn kankan. Torí ọ̀rọ̀ ẹ̀sìn ìṣẹ̀báyé dàbí ká sọ pé bàbá àti ọmọ. Kò sí bí ẹlẹ́sìn ìṣẹ̀báyé ṣe, ẹlẹ́sìn àjòjì ṣe lè pìtàn tí tó lè pìtàn Ọ̀rúnmìlà. Torí Ọ̀rúnmìlà ìjẹ́ wòlíì àkọ́kọ́. Ọ̀rọ̀ tí mo sọ dàbí kí èèyàn wà nípò bàbá tí ò tí ń bí ọmọ tó wá bí ọmọ. Ó máa ní iye ọjọ́ orí tó fi wà tó fi bí ọmọ. Bí ẹni bá dàgbàdàgbàdàgbà tó relé ogbó, ó máa fi ayé lẹ̀ fún ọmọ jẹ ni. Bí ọ̀rọ̀ ẹ̀sìn Ọ̀rúnmìlà ṣe jẹ́ sí àwọn ẹ̀sìn àjòjì nìyẹn. Ọ̀rúnmìlà ó jẹ́ ẹ̀sìn àkàndá tí Elédùmarè dá. Bí àwọn ẹ̀sìn àjòjì ṣe wà tó wọn lè pìtàn fá, kò sí ẹni tó lè pìtàn fá nínú gbogbo wọn. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan mìíràn ẹlòmíì ń sọ láti fi ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́nà ni. Torí kò sí bí ọba ṣe lè bí ọmọ ṣe lè gbọ́n tó lè pìtàn bàbá. Kò sí bí ọmọ ṣe lè gbọ́n tó lè pìtàn ìyá ẹ̀ pé ìyá òun nígbà tẹ wà léwe báyìí lẹ̀ ṣe rí, bẹ́ẹ̀ lẹ̀ sì ń ṣe rí. Nígbà tí Ọ̀rúnmìlà lábára gbọ́n mìrègún tí Elédùmarè rán wá sílé ayé pẹ̀lú àwọn irinwó irúnmọlẹ̀, igba irúnmọlẹ̀ náà jọjọ rán wálé ayé wá tẹ̀lé ayé dó. Nígbà náà ilé ayé wà ní ẹ̀fúrẹ́ omi. Ṣùgbọ́n Ọ̀rúnmìlà tí Elédùmarè bá gbé kinní kan kalẹ̀, á pè á fún ní àṣẹ nígbà tí bàbá rán ọmọ níṣẹ́ pé lọ ṣe nǹkan báyìí wá pẹ̀lú ọgbọ́n orí àti ìmọ̀ ẹ tó ń jogún fún ẹ. Ọ̀rúnmìlà wá gbé òkè ìpọ̀rí ẹ̀ kalẹ̀. Iṣẹ́ tí Elédùmarè ọba dániwáyé gbé fóun yìí, báwo ni kóun ṣe ṣe tóun fẹ́ gboríyìn? Nínú 150 odù tí Elédùmarè fún, ní tó bá jáde nínú odù ló máa fi mọ solution sí tó fẹ́ ṣe, ló máa fi mọ ojútùú tó fẹ́ ṣe. Ọ̀rúnmìlà dáhùn wí yìí, Ọlọ́run fòògbé agbára ayé fún, ó dẹ̀ fún ní ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀, ó fún ní ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n, ó dẹ̀ fún ní ọ̀pọ̀lọpọ̀ òye, ó dẹ̀ fún ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù. Torí gbogbo ẹni tí Ọlọ́run bá dá wálé ayé tó fẹ́ ṣe òjíṣẹ́ Ọlọ́run, àfi k'Ọlọ́run jogún ọgbọ́n, ìmọ̀, òye, sùúrù fún. Torí pé kí ni ọgbọ́n ló máa fi tò ó, sùúrù ló máa fi darí ẹ̀. Àwọn ẹlòmíì máa sọ ohun tí ò yẹ kán sọ sí, kò ní bínú àfọwọ́wọ́nú. Torí nígbà mọ̀ pé iṣẹ́ tí Elédùmarè rán wálé ayé òun ló wá jẹ́. Bí ọ̀rọ̀ nílà ṣe rí nìyẹn. Gbogbo àwọn ẹ̀sìn káàkiri ẹ̀sìn àjèjì yìí, kò sí ìtọ́run mi lò dá fún nínú gbogbo wọn. Ó dá f'Ànábì sallallahu alaihi wasallam, ó dá fún Jésù Kristi Olúwa wa. Tá bá bẹ̀rẹ̀ sí túwò, tá bá bẹ̀rẹ̀ sí tàn yẹ́bẹ́yẹ́bẹ́, ẹ̀kọ́ tó á méjì òun ló pìtàn ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam, ó dẹ̀ sọ dáadáa, kò sọ ní burúkú. Ọ̀ṣẹ́ awúrelà ní ọ̀ṣẹ́ tura, òun ló pìtàn ọ̀rọ̀ Jésù fún wa, ó dẹ̀ sọ dáadáa, kò sọ ní búburú. Ọ̀rúnmìlà jẹ́ bàbá sí wọn ni, kò sẹ́ni lè pìtàn Ọ̀rúnmìlà nínú gbogbo àwọn ẹ̀sìn táwọn wí, torí ọmọ ò lè pìtàn bàbá, ìbò ló ti fẹ́ gbà. So ẹ̀sìn tí Ọlọ́run bá fún wa ní ẹ̀sìn ìṣẹ̀ǹdálẹ̀, arọ gbogbo àwọn èèyàn. Wọ́n lọ́mọ tó bá sọ ilé nù, ó sọ àpò ìyàkọ́ ni. Ohun táwọn wí kò ní ká má ṣe ohun tó bá ń wà, ṣùgbọ́n láti lè bá fi mọ ọ̀nà ìrìn àjò ayé wa, ẹ wo àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti kùnà, tán ti fi aṣọ dúdú bò lójú, tó dẹ̀ rò pé tí Ọlọ́run bá lòun ń ṣe. Ṣùgbọ́n nínú ẹ̀sìn ìbílẹ̀ kì í dẹ́nì kankan lẹ́bi, torí gẹ́gẹ́ bí Ifá ṣe sọ fún wa nínú odù Ifá kan,
ó láti bàbá nígi àjà adébá fún Elédùmarè àgọ̀tún ọmọ atẹ́ni ọlá lẹ́gẹ́lẹ́gẹ́ foríṣà péjú omi ó máa dáhùn gbogbo nígbà nígbà ó máa dáhùn gbogbo nígbà nígbà ó máa dáhùn gbogbo ní mèremère tá a bá la etí gbọ́n tí Ifá yìí sọ fún wa ó lọ́lọ́run Elédùmarè fúnra rẹ̀ ó dáhùn gbogbo nígbà nígbà ó dá nígbà ǹjẹ́ ọlọ́run nígbà tó á dáhùn gbogbo nígbà nígbà kẹ́nìkan máa bu ẹnu àtẹ́lù pé kìíní yóò dá olúwẹ̀ ti lu òfin ọlọ́run ọba torí ẹ̀ lè bá lẹ́nu àwọn oníṣẹ̀ṣe kan sọ pẹ́sì kan ni ò dá kìíní kan ni ò dá torí ọlọ́run bá ní èmi ọba kìkì tán èmi ọba àwa má rí dì èmi ọba tó kára mi tí mo fi mú ọgbọ́n mi ṣe lé èmi ọba tó lànà síbi dáadáa tẹ̀sọ́ pé kò sí ọ̀nà gẹ́gẹ́ bí orúkọ tọ́run nílẹ̀ wa náà ń jẹ́ ó ní ọ̀run nìkan ló mẹ́ni máa là ní tí oníkálukú bá rí kó pé òun ni kò ṣe kẹ́nìkan má sọ pé tí ẹnìkan ló dà tẹ́nìkan ò dá tó tó sẹ́ni tó lọ sọ́run tó bọ̀rì tó wá sọ pé nígbà tó ń dọ́run o ìtọ́lọ́ lọ sí rè ṣùgbọ́n kí oníkálukú jẹ́ kí àyà òun funfun kí iṣẹ́ owó òun dẹ̀ mọ̀. tọmọdé ò bá bá tòun láti bọ̀rọ̀ bá àrùn bá kẹ́yìn bàbá tòun tí ìpìlẹ̀ bá dẹ̀ bàjẹ́ kò sí àtúnyẹ aṣọ kankan mọ́ wọn lájọ́ sọ gbogbo àwọn ọmọ òdìbò dára pé ẹ jẹ́ ká padà nínú wa ká má fi ṣèṣe nínú ẹgbẹ́ bàbá wa wọ́n tọ̀ wọ́lẹ̀ sí gbogbo tó ṣòkò báyìí ẹ ṣe máa bá wa kánú. bàbá wa Ifá Olókun foundation pọ̀ dáadáa lórílẹ̀-èdè káwa yìí kí ni ìdí àti túmọ̀ ká fi gbé kalẹ̀ ẹni o ìkejì ni pé ṣé gbogbo èèyàn ló lè kópa ẹ̀ àbí ó láwọn kan tó lè kópa nínú Ifá Olókun foundation. nínú Ifá Olókun foundation tí a gbé kalẹ̀ gbogbo ẹni bá ti jẹ́ ẹlẹ́sìn ìṣẹ̀ǹbáyé ló lè kópa níbẹ̀ torí a gbé kalẹ̀ láti fi kó orí ẹ̀sìn àṣà ìbílẹ̀ wa jọ láti fi gbé lárugẹ láti fi tan ìmọ́lẹ̀ sí láti tún fi ṣe àwọn ọ̀rọ̀ tí ò yé àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn láti fi láyé wọn láti jẹ́ ká mọ ohun tí Elédùmarè jogún fún wa nílẹ̀ káàró òtù òjìrè jẹ́ ní ọ̀nà yẹn. Ifá Olókun foundation náà a tún lò láti fi dáàbò bo ará ìlú ará àdúgbò bákan náà a tún fi ń ṣe ojú àánú fún àwọn ọmọ aláìní tí wọn ò níyà tí wọn ò ní bàbá bákan náà a tún fi ń ṣe fún àwọn obìnrin tá a rí pé opó ni wọ́n tàbí fún àwọn tá a rí pé wọn ò ní àìlera tó láti fi bá wọn gbọ́n òjòjò àìsàn dànù bákan náà a tún fi ń ṣe sí àdúgbò káàkiri gbogbo ohun tá a rí pé kò dáa wọn yanjú tá a bá lè gbà láti fi tún ṣe kó má bàa bàjẹ́ a gbé nǹkan ìkalẹ̀ lórí àṣà àti ìṣe wa nílẹ̀ káàró òtù òjìrè kò sẹ́ni tí ò lè darapọ̀ mọ́ wa o bí ẹgbọ́n tí fàkan wí ó ní akórìíra kì í yó adíáfájẹ́ ọmọ asọ̀gbẹ́ gbígboro akórìíra èèyàn ẹni tí ò bá dẹ̀ kórìíra sí ní tí Ọlọ́run bá jogún fún wa ó lè darapọ̀ mọ́ wa kódà kò bá jẹ́ ẹlẹ́sìn àjèjì kò bá jẹ́ ẹlẹ́sìn míì kò bá jẹ́ àwọn ẹlẹ́sìn káàró òtù òjìrè ṣùgbọ́n nǹkan tá a wí yìí torí nǹkan lórí àṣà àti ṣe ilẹ̀ wa ló dalé lórí. òun láti gbọ́ ìpè Ifá Olókun foundation agbékalẹ̀ láti mú gbogbo mùtúmù wà dùn ní o agbékalẹ̀ láti ṣe ìrànlọ́wọ́ fún àwọn aláìní agbékalẹ̀ láti múnú àwọn arúgbó dùn agbékalẹ̀ ẹni tí ò lọ́kọ àwọn opó láti mú un ìyẹn túmọ̀ sí pé fún ìtẹ̀síwájú àti ìdùnnú àti ìrọ̀rùn gbogbo mùtúmù wà láti gbé ẹgbẹ́ ìkalẹ̀. bàbá wa ìyẹn wá túmọ̀ sí pé tá a bá rí àwọn iléeṣẹ́ ńláńlá àwọn ọlọ́lá tó bá sọ pé ókè ó yá àwọn náà fẹ́ kópa nínú ilé pé àgbà nínú ọgbà tẹ́gbẹ́ ilẹ̀ ṣe ìrànlọ́wọ́ ẹgbẹ́ yìí dúró láti gbé gbogbo mùtúmọ̀ ṣé a máa fa ìgbà wọn. lágbára Elédùmarè àwọn Yorùbá sọ ní káfọ̀ túwọ̀ tún káfọ̀ síwòsí lọ́wọ́ fi mọ́ ọwọ́ òwúlẹ̀ mọ́ gbúlagbúla gbogbo ìrànlọ́wọ́ tí àwọn èèyàn bá lè ṣe láti kópa gidi nínú ẹ̀ ẹni bá ń ṣe fún ọ̀rọ̀ tí Elédùmarè fi tẹ̀lé ayé dó Elédùmarè máa tẹ́tí gbọ́ tiẹ̀. ẹ̀la bọ́ ṣe mú wà lórí káàkiri gbogbo àbáyé náà máa wọlé a fẹ́ kàn sí foundation yìí àwọn ọ̀nà wo la máa gbà. gbogbo àwọn ọ̀nà tá a lè gbà nínú ẹ̀ ó ti wà àwọn fọ́ọ̀mù wa ti wà ńlẹ̀ tí ó dẹ̀ ní àwọn aago tán lè pèsè tí wọ́n bá lọ sí orí ẹ̀rọ ayélujára á tún bá wa pàdé níbẹ̀ gbogbo ọ̀nà yìí láti ṣe ètò ẹ̀ sílẹ̀ láti ẹni bá fẹ́ darapọ̀ kí ó kàn sí wa ẹlòmíì tó bá fẹ́ kò dẹ̀ rí àyè ó lè pè láti fi gbẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí ẹ̀ lórí àwọn aago wa. ìyẹn túmọ̀ sí pé tá a bá ń kó bàbá wa
yálà lórí Ifá Olókun foundation ni yálà láti wádìí àwọn ohun tó bá rú wa lójú. ní orí gbogbo ohun tó bá rú ọmọ ẹ̀dá lójú kó béèrè àdẹ̀dá lóhùn kò sí ìjà nínú ẹ̀ àdá lóhùn ní ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àfún. òun láti bẹ̀rẹ̀ pé Ifá Olókun foundation ẹ jẹ́ ká jọ gbé ní o ká jọ pawọ́pọ̀ ká jọ gbé sókè ní nítorí pé kí bàbá wa tó lè ronú wọn gbogbo àwọn tí Ọlọ́run kó yí wọn ká láti rò pé láti mú ìdùnnú láti mú ìrọ̀rùn láti mú ìgbé ayé ìrọ̀rùn bá gbogbo mùtúmù wà ẹ rí pé ó tó ká àgbé lárugẹ dáadáa ẹ bá ní àgbàdo láti rí àwọn ọ̀rọ̀ bá ní sọ̀rọ̀ láti lè kàn sí foundation yìí dáadáa ọ̀nà tá a máa gbà rí bá a ṣe máa jáde láti kópa nínú Ifá Olókun foundation gbogbo ẹ̀ máa rí bá a ṣe ń sọ̀rọ̀ ojú òní tiwa ohun tá a wá ń ṣe yìí bàbá wa tí ó ti di nǹkan tí gbogbo ayé ti mọ̀ ó ti di nǹkan tí gbogbo ayé fẹ́ gbàgbọ́ ti báyìí ǹjẹ́ ìjọba orílẹ̀-èdè yìí lọ́wọ́ sóhun tá à ń ṣe ó di inú ìkejì ni pé kò sí foundation tí ò ní board of trustee a fẹ́ mọ àwọn tó jẹ́ board of trustee Ifá Olókun foundation. àwọn tó jẹ́ board of trustee wa lórí Ifá Olókun foundation tí a gbé kalẹ̀ bàbá wa Lámídì Àtàndá Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyí kábíyèsí Òṣìfìlà Foríadé wọ́n jẹ́ ọ̀kan pàtàkì nínú board of trustee wa bàbá wa Àràbà Òṣogbo Ifáyẹmí Àyìndé Ẹlẹ́bùúbọn wọ́n jẹ́ ọ̀kan pàtàkì nínú board of trustee wa bàbá wa Wándé Ìrókò Abímbọ́lá wọ́n jẹ́ ọ̀kan pàtàkì nínú board of trustee wa bàbá wa Professor Ìdòwú Bọ́lọ́fíndé Ọ̀dẹ́yẹmí wọ́n jẹ́ pàtàkì nínú board of trustee wa ti àjọ tí ó jẹ́ pé wọ́n ní ọwọ́ sí ìwé yìí tó dẹ̀ jẹ́ àwọn bàbá tó jẹ́ pàtàkì káàkiri ogun mẹ́rin àgbáńlá ayé àti èmi Fákáyọ̀dé Fágbàdé àti olórí mi Ànífàtù Fágbàdé tí àjọjọ ṣe gbé gbogbo nǹkan ìkalẹ̀. ohun tí àwọn fẹ́kẹ́ náà tọ̀ mọ́lẹ̀ sí dáadáa ni pé ìyẹn túmọ̀ sí pé ìjọba ti fòun tẹ̀tẹ́. ìjọba fi ọwọ́ sí ó fi ẹsẹ̀ sí tí a fi gba ìwé àṣẹ yìí tí ò bá sí ìwé àṣẹ yìí a lè gbé kalẹ̀ ohun tó wà tí ìjọba lọ́wọ́ sí tó lẹ́sẹ̀ sí tọ́dẹ̀ mọ́ ń gbà ẹ̀ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin Nàìjíríà. tó káàkiri wọn máa fẹ́ lè ṣe lọ bàbá wa kíkà sáré bèrè bèrè yìí nígbà kan rí Oòduà People's Congress ní abẹ́ àkóso bàbá wa Ọ̀túnba Gani Adams àti pé gbọ́ Olókun foundation ṣé èwo ni ìyàtọ̀ ṣé àjọṣepọ̀ wà pẹ̀lú wọn ni pẹ̀lú OPC ni àbí àwa dádúró pẹ̀lú àwọn bàbá wa yìí. àwa dádúró pẹ̀lú àwọn bàbá wa yìí ni torí Ifá ni a pè ohun tí a gbé kalẹ̀ tó dẹ̀ ní ẹsẹ̀ ńlẹ̀ tó dẹ̀ ní ìtumọ̀ tó dẹ̀ jẹ́ òpó tí èèyàn lè fi ẹ̀yìn tì. Ifá dẹ̀ ní gbogbo nǹkan pátá ló kó papọ̀ òun ló kó gbogbo ló jẹ́ alákòóso gbogbo àwọn irúnmọlẹ̀ pátápátá gbogbo ohun tó ń jẹ́ irúnmọlẹ̀ tó wà ní àgbáńlá ayé ó dá dúró lọ́tọ̀ gedegbe ni ìyẹn tí àwọn náà gbé kalẹ̀ ó dá dúró lọ́tọ̀ gedegbe ni Elédùmarè àdìgbàdo àgbègbè wa. ṣùgbọ́n àjọṣepọ̀ tó dánmọ́rán wà láàrin àjọṣepọ̀ wà. tó dáa pé ṣàṣàwọ́ ní bàbá wa Fákáyọ̀dé máa ṣe táàlẹ́ rí Ọ̀túnba Gani Adams síbẹ̀. àjọṣepọ̀ wà torí gbogbo ẹ̀ náà lórí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ni gbogbo ẹ̀ dúró lé lórí. àṣà Yorùbá ò ní parun àdẹ̀nígbà tó pé ìṣiṣẹ́ kò ní ìbàjẹ́ láíláí pẹ̀lú àtìlẹ́yìn àti èmi àti ẹ̀yin ni ojú ìwà nítorí ṣùgbọ́n ká tó wọ́n máa lọ àwọn tá a bá wò dáadáa máa rí ká rí àwọn ère oríṣiríṣiríṣiríṣiríṣi ibi tá a wà yìí bí a kò lè mú bí méjì nítorí pé ká fún mọ̀ pé ère yàtọ̀ sí ère. ère kàn jẹ́ pé nígbà ìwáṣẹ̀ nígbà ayé àtijọ́ tí ò sí àwòrán fọ́tò àwọn gbẹ́nàgbẹ́nà ni wọ́n wà àwọn gbẹ́nàgbẹ́nà yìí tó bá rí èèyàn tó jẹ́ pé ó ní agbára tàbí àpèjúwe òrìṣà kan wọ́n á gbé ère láti fi kálẹ̀ máa fi níran bó ṣe rí nígbà ayé ẹ̀
eléyìí eré òrìṣà oko ni kákan fi máa níran pé ṣé òrìṣà oko yẹn bó ṣe wà nìyẹn bó ṣe bí àpèjúwe ẹ̀ ṣe ríre fún àpẹẹrẹ ẹ wo àwọn bí àwọn olùdarí wa bí bàbá wa Awólọ́wọ̀ nígbà ayé wọn nígbà tó parí ìrìn àjò ayé wọn àwọn èèyàn gbé ère wọn kalẹ̀ láti lè fi jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa rí kódà ọmọ sì máa bá ń bẹ̀ láti mọ̀ pé ṣé bàbá Awólọ́wọ̀ ṣe ríre ní ìgbà tí kò ì tí ì sí àwòrán fọ́tò ní ère tiwa tí ó máa ń bẹ láti fi lè mọ oríṣiríṣi ẹ̀wọ́n tó wà ní ọ̀kan yìí ó ń jẹ́ kó yá pé ká mọ bí àrọ̀nì ṣe rí ère àrọ̀nì ẹ jẹ́ kí n fọwọ́ kàn kẹ́ ère àrọ̀nì bó ṣe rí nígbà ayé ẹ̀ ọlọ́wọ́ kan ẹlẹ́sẹ̀ kan nígbà ayé tí ó wà pẹ̀lákan ti lè fi mọ bọ́ ṣe rí ni kì í jẹ́ pé fún nǹkan kan bó ṣe wà yìí bí ẹ̀ ṣe rí nìyẹn ní ìjọ àlọ́ yẹn ère olókun gbogbo ẹ̀ ṣe wà nìyẹn eléyìí bó ṣe wà yìí ọ̀sán yìí bí ère ẹ̀ ṣe rí a ní nǹkan kan ṣe pẹ̀lú ère bẹ̀ láti lè jẹ́ ká mọ bó ṣe rí ni ẹ wá wo ayé òde òní náà tó jẹ́ pé fọ́tò dé tábádénú ṣọ́ọ̀ṣì mi wá ní àwòrán Jésù láti lè jẹ́ ká mọ̀ pé ìyẹn pé Jésù tá à ń pariwo yìí bó ṣe rí rè tábá tó á dé inú mọ́ṣáláṣí ńlá mi nígbà tó jẹ́ pé ayé ti dayé òyìnbó àárí fọ́tò pé àwọn fọ́tò àwọn ṣéwù tó ti lọ tó jẹ́ àgbà ṣéwù nígbà tí wọ́n bá ànábì lo ìgbà àárí wá ya fọ́tò wọn wá lẹ̀ mọ́bẹ̀ láti lè mọ bó ṣe rí ni kèrò sí nǹkan kan tá a ní ṣe pẹ̀lú ère ṣùgbọ́n láti lè fi ṣe àpèjúwe pé ẹni yóò máa wà láyé bó ṣe rí rè ẹ wo orú tẹ́ òkú mi wọ́n á mú ère lórí agbẹ̀ síbẹ̀ lóòótọ́ àwọn ọmọ bá ti gbọ̀n jù wà ní bàbá báwọn tó ń sọ bó ṣe rí rè kò sí nǹkan tá a ní ṣe pẹ̀lú ère. pẹ̀lú ọ̀rọ̀ tá a bá bàbá wa sọ tó ní ìfọ̀rọ̀wánilẹ́nuwò bàbá wa Káyọ̀dé Fálúwadé àrí pé àrí ọgbọ́n dáadáa àríkọ́ nínú òwe àwọn ohun tí ó jẹ́ kó ti ṣọ́kù tipẹ́tipẹ́ wọ́n bá wa tọ̀ mọ́lẹ̀ sí dáadáa ẹ̀jẹ̀ ní pé àrímúyàn ọgbọ̀n rere ọmọ Nàìjíríà bàbá wa Káyọ̀dé Fálúwadé o ká tó ọ̀rọ̀ àlọ́ a fẹ́ mọ àwọn nọ́mbà tá a lè fi gbé bàbá wa fún àǹfààní gbogbo túmọ̀ tá a fẹ́ wádìí nǹkan tàbí méjì ní pàápàá àwọn tá a fẹ́ kàn sí bàbá wa yálà lórí fún olókùn foundation ní yálà lórí Ajíbọ́tífá temple ní ojú òní tí bàbá wa tá a bá pè ní àwọn nọ́mbà gan láti pè sí. àwọn nọ́mbà tí wọ́n lè pè wá sí tí ẹ bá fẹ́ pè 080 33 51 51 76 nọ́mbà wa kan nìyẹn nọ́mbà wa kejì 080 56 74 5083 ifá kan ni a máa kìfẹ́ káàdì èso yìí ó ní òde eré orin eré ó mọ̀rìn àsìkò orin lẹ́sẹ̀ a ṣẹ̀ṣẹ̀ kó wọn rọ̀ kálẹ̀ ó wọlé dé gẹ́lẹ́ bí ọmọ olóhun bẹ́ẹ̀ ló kì í ṣọmọ olóhun ìrìn àsìkò ló mọ̀ rìn lẹ́sẹ̀ bí a bá jòjì gbòdògbò tí ń ṣàwó lọ sóde ìbíní wọ́n ní wọ́n kára ńlẹ̀ bọ́ nìkan wá ṣe ta ló bá wa túnlẹ̀ yìí ṣe àjòjì gbòdògbò ifá ló bá wa túnlẹ̀ yìí ṣe àjòjì gbòdògbò ní agbára elédùmarè elédùmarè àwọn irúnmọlẹ̀ wọ́n á bá wa tún ìgbésí ayé gbogbo wa ṣe ọ̀rọ̀ wa kò ní dá ojú rú èmi ni olóyè Ifákáyọ̀dé Fálúwadé Aníkìníkùn mo jẹ́ ààrẹ olùdásílẹ̀ Ifá Olókun Foundation mo jẹ́ àmúyangàn rere ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire Elédùmarè ọba dániwáyé á sọ oníkálukú di àmúyangàn rere lọ́dẹ̀dẹ̀ lórílẹ̀‐èdè níbísí ẹ̀ àṣẹ. The Agarawu Nigerian Limited àwálá ní Agarawu Mutọ̀ níbi tẹ́ ó ti rí ẹ̀wọ̀n ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì ọlọ́yẹ tá a kó wọlé lẹ́tòkè òkun oríṣiríṣi ọkọ̀ tó ń dán gbinrin ni o importer and exporter tún ni wá. The Agarawu Nigerian Limited àwa náà la ní Kingston Hotel and Suites níbi táwọn ọ̀tọ̀kùlú ti ń jayé ètò pàtàkì kan pílò lẹ́ẹ̀tì máa han ọrùn ayọ̀ Kingston Hotel and Suites oúnjẹ ẹlẹ́yìí lẹ fẹ́ jẹ ní àbítòkè òkun ẹ̀yin ẹ wá gbọ́ṣẹ́ ẹ wá wò ní Kingston Hotel and Suites kẹ́ẹ̀rì kó yàtọ̀ gédégédé táwọn ilé ìtura gbẹ̀ẹ́gbẹ̀ẹ́ bá ní o Kingston Hotel and Suites ó wà ní nọ́mbà 2 Àìná Àbà shopping complex Agarawu Park lẹ́yìn Adó-Odò Ọ̀tà local government ní tóge Ọ̀tà road Sango ìpínlẹ̀ Ògùn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0703 001 1117 The Agarawu Nigerian Limited.